ṣe ló ń kárí ayé bóòrùn bá yọ gbogbo èèyàn ló mọ̀ ọmọ ológo ńlá tó ta sọ́sán Tèmítọ́pẹ́ Àmọ̀kẹ́ ńlá bí lónìí ní gbogbo olùfín mi títì. ńlẹ́ o Tèmítọ́pẹ́ Mary aya Daniel ọjọ́ tàbí ẹ ló pé kó má zàzúzẹ̀ ọlọ́jọ́ bí òní o aláṣẹ Temi airline tó kárí ayé ìtọ̀nà ògo rẹ tó ń tọ̀ yóò ní wọ̀kùn lọ́lá kábíyèsí Èdùmàrè. Happy birthday to you Tèmítọ́pẹ́ Abíọ́dún Àmọ̀kẹ́. Every 29 of December is your day. Tọdún 2021 ló pé ìní gbogbo èèyàn ṣe ń bá yọ̀. Ó ti zẹ̀ Tèmítọ́pẹ́ ló lórí ọjọ́ bí òun lọ́dún yìí zẹ̀ ó sì tún máa bìzàbìzà. Ọlọ́jọ́ bí òní o Àmọ̀kẹ́ adé aya Daniel àjùlọ ìwọ̀ládé orí òkè tí òjò tẹyẹkẹyẹ ni wọ́n fi ń pé ẹ máa yọnu sáláṣẹ Temi airline tí wọ́n ń tojú lówó woman air. Pókótùà Àmọ̀kẹ́ adé tó ń ṣọjọ́ bí lónìí àmọ́lóló bí egbin àpọ́nbẹ́pọ̀ rẹ eyín mẹ́nugún Tèmítọ́pẹ́ ó lè fún wọn ní focus kí wọ́n mọ̀ kó pọ̀ lẹ̀. Ó pọ̀ ta ló sọ pé kò pọ̀ kẹ̀ orí Ọlọ́run láyé Mary aya Daniel ó kọjá OPP tó pọ̀ pa. ńlẹ́ mọ́mí Michelle ò ní kọ́jú kú mọ́mí Edna ò ní wọ́wọ́ tì àṣírí ẹwà aláyọ̀ craft concept ló rán mi ṣẹ́ o. ó ń pé kí n gbóhùn sókè kí n máa Tèmítọ́pẹ́ Àmọ̀kẹ́ délé bàbá tó bí lọ́mọ. Tèmítọ́pẹ́ Àmọ̀kẹ́ o ìwọ lọmọ wọn lókè igbó nílùú Òdó Èkìmògùn ẹ̀yin lọmọ olókè kó àríjó ọmọ olókè kó àríyọ̀ ìran bàbá yín lọmọ abẹ̀ṣọ́ṣẹ́ wà ọmọ ajífojoojúmọ́ dára bí egbin ni wọ́n kí lé bàbá tó bí ẹ lọ́mọ kò sẹ́ni tó burẹ́wà lókè igbó nílé bàbá tó bí ẹ lọ́mọ béwúrẹ́ ló burẹ́wà wọn á ní ẹ fi rúbọ bágùtàn ló burẹ́wà wọn á ní ẹ fi rúbọ bó ṣe èèyàn ló burẹ́wà lókè igbó ṣe ni wọ́n fi rú wọn sójú ogun ogun òjàjàjàrí kó jà wọ́n lókè igbó ẹ̀yin náà lọ́mọ Òdó Èkìmògùn ẹ̀yin lọ́mọ aríyí jẹjẹ ògùn jájájájájájá Òǹdó bẹ́gbẹ́yìn òjájá mọ́ ọ̀jàjá ni wọ́n máa pè ó dọ̀la Òǹdó kò gbọ́dọ̀ jẹ́wé rán bẹ́ẹ̀ lọ sí gbọ́dọ̀ wẹ́ gbogbo bẹ̀ èjì nígbẹ́ nìyí ará alágbẹ̀dẹ ọmọ mórí túnrin rọ ṣálágbẹ̀dẹ ò ní tẹ́wọ́ gbowó nílé bàbá tó bí yín lọ́mọ wọ́n pè é dálẹ̀ kẹ́ máa mú lọ Ìrèmọ̀gún ló ti bọ̀ bá a mú tu wálé èmi nù àpékò bá a mọ́kọ́ wọ̀ lágbẹ̀dẹ ẹ̀yin lọ́mọ rọ́wọ́rọ́wọ́rọ́wọ́ níjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ rán tọ́lọ́kọ́ta ládàá ni ó máa sọ lọ́nà oko Òǹdó Èkìmògùn o ẹ̀yin lọ́mọ òmùlà méjì sójú ṣẹ̀yẹ ẹ̀yin lọ́mọ ajípa gbogbo dẹ́mu mi. ọlọ́jọ́ bí òní o Tèmítọ́pẹ́ Mary Àmọ̀kẹ́ tó bá ń gbọ́ kíkì yìí àṣírí ẹwà aláyọ̀ craft concept àgbáwo nínú ká ṣe makeup ló pé happy birthday to you.